iṣẹ́ yẹn ẹ̀yin tèmi. Orúkọ mi ni Victor aka Victor OG olórin dẹ̀ ni mí. See a lot of girls but me never see your kind. They say that this is divine but me never see your type. Ó ti tó bí 8 years báyìí. Torí àti 2014 mo ti ń kọrin. Kí n tó bẹ̀rẹ̀ sí ní kọrin, oníjó ni mí tẹ́lẹ̀. So ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní jó, time mo wá rí kíní ń pè Ọlámídé wá sign mi sí YBNL ní 2014 àti ìgbà yẹn ni mo ti ń kọrin títí dé 2023 báyìí. I know you see me now. You want my money, come get it now. You want my gold, come get it now. What you need, what? I see you for street with my king, what? Nibe. Kò sí nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ náà. Main thing tó máa ń fún mi ní issue gangan ni owó àti promotion àwọn orin mi. Ẹ̀dùnmọ̀ bí kíní ṣe rí industry tí ẹ bá ti fi owó promote orin dáadáa kò ní lọ jìnnà bẹ́ẹ̀ ṣe fẹ́. Ọdún pọ̀ náà ọ̀rẹ́ mi ni Ọlámídé ní time ìgbà yẹn that's time ìgbà wọn yẹn gan tiẹ̀ that's 2014. Mo kọ́kọ́ jó fún Ọlámídé náà kí n tó bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìgbà tó wá di 2014 mo wá rí kíní Lil Kesh àwọn méjèèjì lájọ sign contract ní 2014. So àti time ìgbà yẹn títí dé 2016 tí contract mi fi expire àti ìgbà yẹn mo ti ń kọrin. Ó tí kò síjà kankan tó ṣẹlẹ̀ láàrin wa. Contract mi kò expire ni. So ìgbà tí contract mi expire ìgbà yẹn ni mo kúrò. Ìgbà yẹn ni mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin ní tèmi. So kò síjà kankan tó ṣẹlẹ̀. Mo kàn kúrò ní ìgbà tí contract ti tán. Ìgbà yẹn ni mo kúrò. Ìgbà yẹn ni mo wá change orúkọ mi láti Victor YBNL sí Victor OG. So kò síjà kankan tó ṣẹlẹ̀. A dẹ̀ ṣì ń bá ara wa ṣọ̀rẹ́. Ìgbà tí contract mi fi tán mo wá padà lọ sí school ní Canada. So fún ọdún méjì mo padà lọ sí school fún ọdún méjì. So ìgbà tí mo wá padà mo wá ní láti bẹ̀rẹ̀ sí ní record gbogbo àwọn orin mi kí n tó máa drop ẹ̀. And ní time ìgbà yẹn time ti lọ kò ń ṣe pé time ti lọ àwọn new cast wọ́n ti jáde wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ different kind of orin. So mo wá padà lọ sí drawing board mi mo wá bẹ̀rẹ̀ sí ní mo wá ń kọrin new songs. So mo ṣẹ̀ṣẹ̀ drop orin kan ní time wọn last week náà No Love èmi àtọ̀tẹ́gà. Matter where we go love another, matter where we go do together, matter where we go start to build everything, brother, so we don't go bother. Matter where we go do together. You see, there you go, and I'm many man every war. So no matter where game finish me another doll. I turn 100 to a million. I call my guys, put them all, so we flip it to a billion. Orin yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní time ìgbà tí mo kí n kọrin mọ́ that's way back in 2016. Àwọn ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀mọ̀ tí èèyàn bá ti ń kọrin dáadáa tó bá ti lọ jìnnà tí ẹni tí bá ti ṣẹlẹ̀ sẹ́ni yẹn àwọn ọ̀rẹ́ ẹni yẹn máa fi ẹni yẹn sílẹ̀. So inspiration behind orin yẹn ni pé mo fẹ́ sọ ṣáà but ẹ ṣáà lọ gbọ́ tẹ́ bá ti gbọ́ orin yẹn ẹ máa ó máa yí irun tí mo máa ń kọ afrobeat náà ni then mo máa ń kọ R&B afrobeat àti R&B mo máa ń kọ. Tẹ́lẹ̀ mo máa ń rap gan mo kì í kọrin but ìsìn mo fẹ́ máa kọrin báyìí then máa fi rap díẹ̀ sínú ẹ̀ so nǹkan tó. Àwọn new singles pẹ̀lú videos tí màá máa shoot fún àwọn orin. Advice mi sí àwọn upcoming artists ni pé kàn súnmọ́ Ọlọ́run kọ́ dẹ̀ máa ṣe crafts wọn kọ́ máa copy anybody kàn ṣe orin tó wà nínú orí wọn kọ́ máa copy anybody kọ́ máa wò pé orin tẹ́lẹ̀ ń kọ ó ń lọ o kọ́ máa ṣe orin tó wà nínú ọkàn wọn gangan. Never see your kind, they say that this is divine, but me never see your type. Tí n bá fẹ́ ṣorin pẹ̀lú anybody ń sìn ẹni tí mo fẹ́ bá ṣorin ni Drake àti Tory Lanez. Màá like láti bá àwọn people yẹn ṣorin. Mo like Drake náà
Drake dẹ̀ ní fans púpọ̀ and orin tí Drake máa ń kọ ó wà inspiring àti kíní náà àti Torin Lanez orin tọ́jọ́ máa ń kọ ó wà inspiring gan so torí ẹ̀ mo fi like àwọn méjèèjì. Charlie put it for down, fine girl, no they run for me. When I come to your zone, make you call on me. This one na fastly making no dull on this. All I'm ready met at for make I jump on so this. My baby, how far? More life cause me lójú. Tẹ́mi bá ti wà kí ló kù o. Sipping all over, you know, in the lungu. Them say my time they go, me jamugu. Kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin tèmi, orúkọ mi ni Victor Alembwade aka Victor OG. Ẹ continue kẹ́ máa wo Orisun lórí station yìí. You don't know. Wẹ́sẹ̀ mú di àpò. Sí.